ajá Zainab bàbá tó bí ọ yẹmí wùlì màháàzì bàbá tó bí ọ àfáà ni bí yà bá fẹ́ di ọ kò sí ti bàbá rẹ ò lè ná lórí bí àwọn má di ọ àmọ́ tó bá di òfin Ọlọ́run tó bá kọlu òfin Ọlọ́run ó ní bàbá rẹ ní sọ yìí bàbá tó bí ọ rẹ kò lè gbà ọ lè wájú Ọlọ́run bàbá ti so yìí kí tani ṣe gbogbo àṣẹ rẹ gbogbo ọ̀rọ̀ gbèsè ayé rẹ àti ọ̀rọ̀ ẹ̀sìn rẹ àti ọ̀rọ̀ bó ti lo ayé rẹ ọwọ́ ọkọ rẹ lọ́wọ́ ọkọ rẹ èyí ló lè gbà ọ́ lẹ̀ wájú Ọlọ́run bàbá tó bí òun lè gbà ọ́ lẹ̀ má ntọ́kọ rẹ bá wí fọ́lọ́run nípa rẹ lóluwọ́ ọ̀gbọ́ níjọ́ tó bèrè bá kú tọkọ rẹ bá dúró bí sàlẹ̀ rẹ tó ní gbogbo ẹ̀yà àfa ìyàwó mi lọ́wọ́ ńlẹ̀ yìí o mo jẹ́rìí rẹ wájú Ọlọ́run pé ń kírun mo jẹ́rìí rẹ pé ń gbàwẹ̀ mo wá jẹ́rìí rẹ kó bìnrin ni fún mi kò sí n tó lè dí obìnrin lọ́wọ́ bá wà lìjẹ́ náà tọ́lọ́ òun nìkan ló kù lẹ́ni tí ó lè gbà á lẹ̀ ẹni tí ó wàá gbà ọ́ lẹ̀ gbogbo nǹkan bá ti fẹ́ iná ni ó ṣe fún ọ̀gbọ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ kọ́ yẹ kí ìsìlámù onítàní bí ìyàwó ọkọ bá jẹ́ ahàlùsúnnà torí bí n ṣe ń wú ọkùnrin yìí ahàlùsúnnà ni ó jẹ́ tóun náà ni àmọ́ kọ̀ọ̀kọ̀ wa ó ń súnnà gidi lo kìí ṣe násùnàzù àti súnàsùnà súnà tó gbádùn lélẹ́yìí torí súnà gidi kan ò ní kọ́ àwa tá a jẹ́ súnfí kọ́wọ́lá yìí sára àwọn ma lóde ń sọ wípé àtòun àtàwa alùsúnà gbogbo wa ọ̀nà mẹ́ta alùsúnà pín sí àwọn tó wà lójú ọ̀nà àgbàrí àti Ahmadu wa máa ń bàlí àwọn ní sàràbíyà alùsúnà àwa mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní ahàlùsúnà alùsúnà wa ń ṣe wá sí ń bi ìyàwó alùsúnà alùsúnà sì wípé alùsúnà yìí ò gbọdọ̀ sọ̀rọ̀ wájú o tọ́wádìí gbogbo súnà tí ń ṣe yìí ó ti wà yìí ìyàwó rẹ̀ gbọdọ̀ bá tẹ̀lé ẹ gbọ́ ajá Zainab súnfin bàbá tó bí ọ alùsúnà ni wà má súnfin ni wá àwọn alùsúnà sàràbíyà àwọn alùsúnà sùfíyà ó tẹ̀sùbá làwọn bọ́sẹ̀ wájú tẹ̀sùbá ọkọ̀ tó wá fẹ́ ọ̀rùn ọ̀fẹ́ tẹ̀sùbá ọ̀gbọ̀dọ̀ sá nítorí wọn tó fi lè fẹ́ ọ̀gbọ̀dọ̀ sá torí kẹjẹ pé ìrùn lórí kọmọkì ẹ gbọ́ kẹjẹ pé ìrùn lólóhùn ọ̀fẹ́ kẹjẹ pé àwẹ̀ lólóhùn ọ̀fẹ́ kẹjẹ pé ní ọmọ lọ mọ́sálásí ó sì rí kó tó bẹ́ẹ̀ àmọ́ tẹ̀sùbá ọ̀rẹ́ súnà tó wọn fara mọ́ tẹ̀sùbá ju tẹ̀sùbá alẹ̀ bá a ṣe. tọ́ba ní súnà tó wọn ọ̀gbà kó kúnlẹ̀ òun náà lọ́kọ̀ ó sì lọ́wọ́ gbọ́dọ̀ kúnlẹ̀ fún un ó ní tó bá gbóúnjẹ fún un náà rọ́bà yóò gbé lọ́wọ́ lọ́wọ́ ni ó ti yé ọ̀gbọ́dọ̀ yìí pé àwọn bàbá tí wọ́n máa kúnlẹ̀ nínú ìwọ ọ̀gbọ́dọ̀ kún bàbá rẹ̀ ò sì lè bínú torí wọ́n ti fà wọ́n lé lọ́wọ́ ọ̀gbọ́ àmọ́ súnà rẹ̀ kọ́ á gbọ́dọ̀ kọ́ fún wọn wípé ọ gbọ́dọ̀ kúnlẹ̀ fún bàbá tó bí ìwọ òun ló lóun ọ̀gbá bàbá àti ọgbà etí bàbá tó bí fẹ́ ni kó kúnlẹ̀ fún un etí ìyá tó bí fẹ́ ni kó kúnlẹ̀ fún un tí ọba ṣe fáwọn méjèèjì tó bá dàlù kìyàmá kò tó ní rọ́nà lọ bọ́bá fún àwọn lẹ́tọ̀ọ́ tí wọ́n tí ò fún ọkọ nírú ń tọ́fẹ́ ó ti wà láàrin méjì báwọn ọkọ ló wọn ọ̀fẹ́ ìtọ́kọ̀ ọ̀fẹ́ yóò máa bá fẹ́ bàbá ní ntẹ́mi fẹ́nu yóò fún bàbá ń tiẹ̀ ó sáàfù bàbá ó sì sáàfù ọkọ rẹ̀ àwọn méjèèjì ọ̀wá ní tarẹ́ nìkan kọlu ọlọ́run ètí wọ́n ń pè lóbìnrin nù. jẹ́ kí súnà rẹ̀ má jẹ́ ọkọ má jẹ́ kí súnà ọgbẹ́ ọdẹ́bi tó ní sáfù ìyàwó rẹ̀ bí wọ́n ti sáfù ẹ̀. bàbá mà bọ́ ọba ní mu àgbo tìbílẹ̀ ó ní àwọn típù nàbàwí náà tóun náà máa mú sẹ́dìde. bàbá lòun nílò tiwa níbílẹ̀ lọ́lẹ̀ wá dáadáa. kọ́ra àwọn eléyìí ọ̀gbọ́dọ̀ jáde ìjákújá wọ́n ti wọnú ilé ẹ̀há ni wọ́n ti dẹ̀ ha ẹni ọba wa ha obìnrin ha gbogbo ntọ́bìnrin ó kó wọn wò tá a sí lọ́gbọ́dọ̀ máa fún un ọmọ satisfy rẹ̀ ọ̀nà lè wá kúkú wà dáadáa ìyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ fún bàbá tó bí wípé wàláì láti bí oṣù méjì ọkọ mi ò súnmọ́ mi ọ̀gbọ́dọ̀ wíwí ọmọ èké ni ọ̀
kí ló ti fẹ́ kú ṣe tètè ṣe ń tó ṣe kọjú tó lọ mọ́ ọ lérí àsìkò tó bá yẹ kó o ṣe gbìyànjú o ṣe torí tó o bá ti wọ ẹjọ 50, 55 sí 60 nísìnyí àbá gbogbo àwọn ọmọ tó ń bẹ wọn máa lọ sọpọ́tì ẹ̀ ń ta ni ẹni ọba wọ 70 years tó fi ọmọ èké òun nìkan kí ó lò ó wọn bá lò ó ládùúgbò torí kò ní ságbára mọ́ dáadáa àsìkò tẹ wà yìí gbogbo ara súnà ni ká súnmọ́ òbí dáadáa inú súnà ni bó o ti mú súnà ti ṣòkòtò tó o sì mú un pa níwọ̀n bá tọ́nà òun fún ọ yìí náà mú súnà tànàbì ń pa kí á súnmọ́ òbí ẹni dáadáa ká satisfy. ọlọ́wọ́ wọlé ní Muhammad ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́ Muhammad Rasulullah ọlọ́ sallallahu alayhi wa sallam ọlọ́ sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ṣe yín lọ́kọ àtìyàwó ọlọ́wọ́ ní jẹ́ rúkú òjijì ọlọ́wọ́ ní jẹ́ omi yó Zainabu ọdún so yìí mí bẹ́lú mi ìmọ̀láyé gbogbo ọmọ tí ó bí ìwọ́n náà ni ó bí fún ọlọ́wọ́ wà ṣe yín ní èrò àlìjẹ́nà òní jẹ́ ìsìlámù ọ̀pá jẹ́mọ́ البركة ولا محمد رسول الله ولا صلى الله عليه وسلم ولا صلى الله عليه وسلم ولا صلى الله عليه وسلم bí mo ti dé yàyín ní sè é dákun kí n tó ṣàdúrà ẹnìkan tẹ́sí mẹ́sẹ̀gì sí mi ọ tẹ́sí mẹ́sẹ̀gì yàyín náà níbí yìí náà ló ń tọ̀ ń wà ó ní tóun olóhùn fẹ́ béèrè kan ó ní wọ́n ní olóhùn gbọ́ pété yẹn bá fọwọ́ mú obìnrin farabalẹ̀ èyàn ti lálùwàlá ọ ti lálùwàlá nínú mọ́sálásí ọ wá fọwọ́ kẹ ìyàwó rẹ̀ báyìí àbáwa ọ wá fọwọ́ kẹ ìyàwó rẹ̀ báyìí wọ́n lálùwàlá rẹ̀ jábọ́ lè tún àlùwàlá mi sí ó lóun gbọ́ bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni àwọn kan máa ń wí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ anabi a máa kírun àsùbá tíya ńlá wa Aisha tí ó anabi a máa kírun Aisha ó wàá sùn ọ̀kẹ́kẹ́ bíi bá anabi ó fèrè kàn ẹsẹ̀ Aisha ó wà ń bẹ̀ anabi ó sì gbé ẹsẹ̀ ìyàwó rẹ̀ yóò rọra sùn báyìí ẹsẹ̀ ń bá àrùn rẹ̀ lọ ẹ̀rí kan tó tún àyè pé káfọwọ́ kẹ ìyàwó wa kò bá àlùwàlá jẹ́ ẹlẹ́ẹ̀kejì káfàlùwàlá tán kọ́ wá fún ìyàwó rẹ̀ ní tẹ̀kìbírù ọgbọ ọpẹkì ìyàwó rẹ léyà yìí ọhọgì ẹ ọwọ apẹkì ẹyìn àyè kọjá lùwàlá ọgá wa sẹẹrì anabi tó bá lálùwàlá ti ń lọ mọ́sálásí ìyàwó rẹ tó bá wà lára ní tó bá ń tọ ẹ ń wọ mọ́sálásí nínú bẹ́ẹ̀ ni yóò sì ọhọgì ẹ báyìí yóò sì pẹkì ẹ ó sì ọlọ́wọ́ pẹkì ẹ èyí tí ọ̀dà ni kẹ́ ẹ máa jẹ gan-an gbọ́dọ̀ gbé sẹ́nu kó ọdún ọsọ ní ṣingọm kọmọ wa jẹ èyí ń lọ́ba lùwàlá jẹ àmọ́kọ̀ kan ara fún un lẹ́kẹ̀ẹ́ yà kó sáàjẹ ìwà sáàjẹ òun kò bá alùwàlá jẹ ìbéèrè kejì ńkọ́ ọlọ́wọ́n jọ dààmú ọ̀sẹ̀ rí àwa ní ẹni tí ọba alámúmara tẹ́ ẹ pé tó bá ti dìmọ́ ìyàwó rẹ̀ ó ti báwọn yóò ti sáré máa dà nkára sẹ̀rí àníkéyìn wọn sọ̀rọ̀ àfọmọ́sí àmẹ́ni ọba lámúmara ìwọ́n náà tó bá máa yí pé ebi just a peck lásán náà ni kíra wa lè ń bi ká pẹ́ẹ̀kì ẹ̀ kófin òfin mà wí pé ẹgbẹ́ gbọ́ apá romantic sẹ̀rí àwa níbi nǹkan bá ti wá jáde lára ẹni èyí òun nìkan lọ ba àlùwàlá jẹ́ fún béèrè ẹni tó béèrè béèrè ìbéèrè mẹ́ta ló béèrè ẹyọ kan tí mo dáhùn ni ẹmu lọ́wọ́ á padà máa dáhùn yòókù ní eré abẹ́fẹ́ wá àṣìkò.